jẹ́ ọba ń rọrùn ní bẹ́ẹ̀ni tiwa náà torí ìyá mi ọmọ ọba ni so ọmọ obìnrin ni mí so nǹkan tó wà nílẹ̀ ni pé gbogbo àwọn ọba tó wà ní ṣàkẹ́ṣàkẹ́ ẹ jẹ́ kán máa sọ fún wọn ẹ jẹ́ kán sọ ìtàn ọba mi tó bá gorí oyè kò mọ̀tàn lú ẹ̀ ẹlòmíì ò mọ̀tàn ọkàn wà fortunate láti jọba ni kábíyèsí ẹlẹ́dẹ̀ ọ̀fẹ́dẹ́ mi ì bá ṣí fìlà fún yín àmọ́ ẹ ti tẹ́ wa ó yẹ kí n ṣí fìlà fún yín àmọ́ mi ní ṣí fìlà. kí gbogbo ẹ̀yin olóòfẹ́ apàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lólókò ọ̀dọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. mo gbọ́ information kan ní àná wọ́n mi ní opportunity láti ṣe mi ì lè fẹ́ jókòó pé ẹ jọ èyí tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ẹdẹ àrífín ńlá ni fún kábíyèsí ẹlẹ́dẹ̀ ọ̀fẹ́dẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ó yẹ kán jẹ́ ká máa ó yẹ tí àwọn ọba ẹ bá ti gorí oyè ó yẹ kán pe àwọn bàbá àgbàlagbà tó bá wà ní òtítọ́ fún wa it's an insult to personality of ọmọ Yorùbá kí Tìmì Ẹdẹ kó máa lọ dọ̀bálẹ̀ fún ẹ̀míà Fúlàní ẹ̀míà lásán baálẹ̀ lẹ́míà Tìmì Ẹdẹ ọba aládé ni gbogbo ẹ̀tẹ̀ bá jọmọ Ẹdẹ ń bi ẹ bá mi sẹ́ndì kíní sí kábíyèsí mi ní rí kábíyèsí fín torí àwọn òun rọba fín tọ́ba bá kọjá ayé ẹ̀gbọ́n akọ̀ máa fọpọ́ lọ́ba sọ̀rọ̀ ni kò ń ṣe nǹkan tó dáa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tá a bá ti wá sọ̀rọ̀ mo ráwọn kan tó ń pàṣẹ mẹ́sẹ̀gì fún mi ó dẹ̀ ń kàn mí lára wípé ṣáà rẹ ṣé wọn nìkan lọmọ Ọ̀yọ́ ni orí yìí burú kò ṣe é tẹ́ wo mi yìí o àwọn tó máa ń sọ̀rọ̀ tó máa padà wá kọ́mẹ̀ntì yẹn máa wá sọ kọ́kọ́ fún yín èmi nìkan kọ́ lọmọ Ọ̀yọ́ bọ̀tí kọ́ tọ́lọ́run fún èmi tálẹ̀tì tọ́lọ́run fún èmi àṣẹ sọ̀rọ̀sọ̀rọ̀ mo jẹ́ nọ́mbà 1 nínú Ọ̀yọ́ ìṣọ́ nínú Ọ̀yọ́ town lénìí mi ètò wá sọ Ọ̀yọ́ in general nínú Ọ̀yọ́ in general ní gbogbo Ọ̀yọ́ state tọ́ba tó wá ní ká mú nínú gbogbo Yorùbá ẹ gbọ́dọ̀ pèèyàn 5 kẹ́ má forúkọ mi sí àwọn ò ní balẹ̀ jẹ́ a máa continue láti máa sọ ìtàn yìí this an insult fún ọmọ Yorùbá kí a dúró Tìmì Ẹdẹ tó pọ̀ máa láàfin ni kó máa wá lọ ṣe kúbẹ́kúbẹ́ ṣe rí pé ọ̀rọ̀ ẹ̀sìn ibi tó ń lọ nìyẹn àwọn àmọ̀pá àwọn tó wọn ẹnjìníà àwọn àṣírí wọn máa tó tú wá ní lọ wọn náà lọ́bẹ̀ wọn máa sọ̀rọ̀ wọn máa dákẹ́ bàbá wa Tìmì Ẹdẹ tó bá gbé Rolls Royce fún ilé ní kẹ́ẹ̀gùn ẹ ti bà ìtàn jẹ́ o torí nǹkan tẹ́ ẹ ṣe yẹn tó bá wù kò yẹ kí ẹni tó bá wù àrọmọdọ́mọ yìí kò jẹ́ kó dórí ipò Tìmì Ẹdẹ mọ́ torí ọba tó bá ti jẹ́ ọba ilẹ̀ Yorùbá tó bá ti lọ ń dọ̀bálẹ̀ kí ló dẹ́yìn òwúwa Olúwo ìta máa ń sọ ni ẹbí Olúwo ṣe ya wèrè tó mo láìkì ìgbéraga ẹyọ kan yẹn ó ṣe lóun gbẹ ẹ̀sìn tó Olúwo á lọ kódà máa náwó sí ni Olúwo ni mo sọ kò lè lọ́bẹ̀ yẹn kó lọ dọ̀bálẹ̀ kí odidi ọba aládé máa kúnlẹ̀ síwájú ẹ̀míà that's an insult to Yorùbá ẹni tó bá wù yẹn lè táàmù ẹ̀sẹ̀ ní wúẹ o bọ́sẹ̀ wá ní ẹ̀ńtẹ́ bá ṣe pé ṣé ààrẹ nìkan lọ́mọ Ọ̀yọ́ èmi nìkan lọ́mọ Ọ̀yọ́ bá ṣọ́gbà yín o ẹ fi mí lẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́ba tá à ń sọ yẹ fi mí lẹ̀ gbogbo àwọn tó jẹ́ ọmọ ọba lọ́yọ̀ oníkálukú ti gbà kámú àti yanba àti yan nìyẹn bọ́tẹ̀ mi ọ̀rọ̀ tí mo wálé ní ìgangan ni pé ẹjọ́ torí Ọlọ́run gbogbo èyí tó bá ti yan ọba kódà kábíyèsí wa tuntun yìí òun ò ń ṣe ẹni tẹ́ ẹ máa ní Islamic fanakiri àbí kí ni òyìnbó wèrè tẹ́ máa ní Islamic kìíní kan no it's not the type of person mo ti sẹ́ni kìíní kan lé ní ẹ lọ wò èdè mẹ́tẹ̀ẹ̀ta àṣà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ẹ̀ náà ti fi ṣàdúrà fáláàfin bẹ́ẹ̀ ni our incoming Aláàfin Prince Ọwọ́adé bẹ́ẹ̀ ni wọ́n ti fi ṣe àdúrà fún lẹ́nìí gbogbo yẹn èrè lórí mo ti sẹ́ndì already ẹ padà lọ́kẹ́ lọ wò àdúrà la ní ìdí àáfàá máa ṣe tiẹ̀
àwọn onífá ti ṣe tiwọn, àwọn ní Christian náà ti ṣàdúrà tiwọn. Ìkan tó ń pè lọ́ba nìyẹn. Ọba kì í láṣà. Ọ̀pọ̀lọpọ̀ ní ààrẹ kí ló dé ó yẹ kẹ́yìn náà jáde fọba. Mo ní Ọ̀yọ́ yàtọ̀ nínú gbogbo òlu ọmọ obìnrin lèmi. Àwọn òfin ìbò ẹ̀jẹ̀ ọba ń rọrùn ní bẹ́ẹ̀ni tiwa náà torí ìyá mi ọmọ ọba ni, so ọmọ obìnrin ni mí. So nǹkan tó wà nílẹ̀ ni pé gbogbo àwọn ọba tó wà ní ṣàkẹ́ṣàkẹ́ ẹ jẹ́ kán máa sọ fún wọn, ẹ jẹ́ kán sọ ìtàn. Ọba mi tó bá gorí oyè kò mọ̀tàn lú ẹ̀, ẹlòmíì ò mọ̀tàn, ó kàn wà fortunate láti jọba ni. Kábíyèsí ẹlẹ́dẹ̀ ọ̀fẹ́dẹ́ mi ì bá ṣí fìlà fún yín, àmọ́ ẹ ti tẹ́ wa, ó yẹ kí n ṣí fìlà fún yín, àmọ́ mi ní ṣí fìlà nípò torí pé ẹ ti rí ọmọ Yorùbá fín, àrífín ńlá lẹ kó ọmọ Yorùbá sí. Gbogbo ẹ̀yin èèyàn náà wò ó wà lórí íńtánẹ́ẹ̀tì káàkiri. Mi ìmọ̀ọ́mọ̀ fẹ́ ṣe ní crossover ni wọ́n yẹ fi ṣe live pé táwọn èèyàn lè gbọ́ dáadáa kó lè rìn jìnnà. Torí live máa ń rìn ju tó tẹ bá ti ṣe ẹ̀ sìn àwọn èèyàn máa gbọ́ ìjọ tó lọ láàrin èmi àti yín. Ọgbọ́n wo ló mú wá kí odidi Tìmì Ọ̀fẹ́dẹ́ kó ló máa lọ wólẹ̀ fún Emir nílẹ̀ Yorùbá tó bá wá yẹ láwọn Fúlàní ráìdì yín? Báwo náà ṣe ní ráìdì yín? Wọ́n ti mú nǹkan kan sí lórí, òun náà ti ní nǹkan kan tó fẹ́ lọ gbà. Ẹlẹ́dẹ̀ Ọ̀fẹ́dẹ́ tí n bá rí yín lọ́yọ̀ọ́ wọ́n náà wọn máa sọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó gbẹnu tiwa. Bẹ́ẹ̀ ni àkéré kí odidi ọmọọba odidi Tìmì Ọ̀fẹ́dẹ́ tó bá pẹ́ ẹ mọ́ Tìmì tẹ́ ẹ mọ àwọn tó ń pè ní ọlọ́pàá náà tẹ́ ẹ mọ Tìmì tẹ́ ẹ mọ ìtumọ̀ Tìmì ni. Jagunjagun náà bàbá ńlá bàbá yín, jagunjagun ni bàbá ńlá bàbá Tìmì. Ó kúrò nínú wọn ní dẹ̀nsẹ̀ ẹ ti wá sọ ayédáyé millennium, ẹ̀yin náà ti sọ ayédáyé pancake ayé indomie. Ẹ wá lọ fi ẹ lọ fi orí gúnlẹ̀ ní gbàgede Fúlàní. Àwa mọ̀ pé Fúlàní ń wò wá pé à ń sọ̀rọ̀ àwọn, a máa sọ ọmọ Fúlàní lásán kódà kó lówó lọ́wọ́ kò lè wá sí ààfin ọba kankan nílẹ̀ Yorùbá. Wọn ò ní wá. Tó bá tẹ̀ tí wọ́n ṣe mistake wá kò ní dọ̀bálẹ̀ fọba kankan, a ní kò ṣe àṣà wọn. Ṣé culture tí wọ́n lẹ́yìn lọ fún wọn bẹ̀ yẹn? Ó yẹ kó dúró àsọba Tìmì kò ṣe kábíyèsí kó wo reaction ẹ̀ bóyá jókòó. Wọ́n máa ń mọ̀ọ́mọ̀ set tí wọ́n up ní. Tó bá ti di kó ń bọ̀ wọ́n á lọ jókòó sórí seat. Wọn ò ní lè dìde fún yín. Tó bá jẹ́ wọ́n máa ṣe fídíò tó bá ti wá jẹ́ ọ̀dọ̀ ti yín náà wá. Èyí lè máa kọ́kọ́ dìde lọ pàdé wọn ẹ̀yìn ọba. Ọlọ́run mọ̀ tí ò fi jẹ́ káwa yìí jẹ́ dàrẹ́tì ọmọ ọba gangan pé ọkùnrin ló bí mi. Yẹ́ Sanwó-Olú mọ lọ́tì. Sanwó-Olú fẹ́ gbọ́ lọ́wọ́ Emir lẹ́kọ̀ọ́ tún nìyẹn o. Ó tọ́jú owó ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má ní ààrẹ ó ti pọ̀ ju gbogbo ẹni tẹ́ máa ń sọ pé tèmi pọ̀ tí wọ́n nìkan ọmọ lọ́mọ orí yìí ti yí. Ẹ̀ ń ṣe èrè torí èmi ò mọ pọ́blẹ́mù yín. Mo máa ń sọ set your camera àwọn múyàn sí gbogbo ilẹ̀ ní fóònù tó wà lẹ́ ní gbogbo ilẹ̀ ní iPhone Android. Just set your camera, sit down and say something. Tó bá mú ọ̀rọ̀ tó lọ́gbọ́n wá wọ́n á wù ẹ́. Ìgbà táwa náà kọ́kọ́ bẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ lórí pé a kàn máa ń fọwọ́ kọ́ báyìí ni. A fọwọ́ kọ́ nígbà tá a kọ́kọ́ ṣe a fọwọ́ kọ́ èèyàn mẹ́wàá 20 ń wò wá. Nígbà táwa náà bẹ̀rẹ̀ láìpù kódà lè ṣe láìpù nígbà bí ká sọ odidi 30 minutes. Ká má èèyàn mẹ́wàá tó máa yọjú aláàjì abẹ́gbàgbé. Ká má èèyàn mẹ́wàá kó yọjú. Bọ̀tì gba èèyàn máa rojọ́ ànílẹ̀ bọ̀tì torí pé a fẹ́ correct àwọn kankan lẹ̀ Yorùbá ni. Nígbà táwọn èèyàn rí pé ọ̀rọ̀ tó mọ ọ̀gbẹ́ni yìí sọ yóò make sense díẹ̀ àwọn èèyàn fọ́lù. Mo wo fídíò kan àáfàá kan ó bẹ̀rẹ̀ sí lanu gbàgà ó ní ìmáàmù ju ọba lọ. Ẹ dákun jọ̀mọ́ nígbà tí mo gbọ́rọ̀ yẹn orí fọ́ mi irú rádaràda wo lélẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ gan-an àwọn ọ̀rọ̀ tó lè dà lúrú ni. So nígbà tí wọ́n á ní ọba lé wọn
wọ́n láwọn àwọn èyí kúnlẹ̀ bàbá pọ̀ ní kúnlẹ̀ kí lọ lọ ààfin fún kí lọ dá ààfin fún ọba jù máa mú lọ o wọ́n bá ń tẹ̀ ẹ́ mọ́ta rẹ̀ ọba ló nílùú ẹ̀ ọba jù máa mú lọ nílùú ẹ má dà lúrú èmi ń sọ fún yín pé pẹ̀lú ògo Ọlọ́run ẹ padà bára yín ní ọgbà ẹ̀wọ̀n prison Ọlọ́run bá ó padà fìyà jẹ yín olóra dáadáa tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe tẹ́ ẹ fẹ́ bà Ògbómọ̀ṣọ́ jẹ́ nìyẹn kí ló ń ṣe yín ẹ̀yin nìkan ni ẹ wàá máa mú àwọn àdísì burúkú àwọn àdísì dọ̀yìf àdísì tí ò dáa tí ò lẹ́sẹ̀ lẹ̀ òkú àdísì wá dìde oní ní Ìṣẹ́yìn o ìmáàmù ju ọba lọ níbo ìmáàmù ò jọba lọ ìmáàmù ló jọba lọ ọba ló ba lórí ohun gbogbo so ọba ló ba lórí ohun gbogbo mo rọ̀ ẹ̀yin ọba ẹ lọ ní action o ẹ jọ̀ọ́ ẹ rí pé mo sọ bẹ́ẹ̀ náà nígbà tí mo sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ lọ ní action o ìmáàmù tó bá àwọn alákatakítí yẹn wọ́n fẹ́ bàlújẹ́ mo dẹ̀ ń pariwo mo ń sọ fún yín wọ́n fẹ́ bàlújẹ́ wọ́n rẹ́dì láti bàlújẹ́ ẹ má take it easy fún wọn tó ti ẹni sìn gbogbo ìlú tí wọ́n bá wà báyìí bíi wàhálà jàǹdùkú ọba ló ba nílùú ọba ló ba lórí ohun gbogbo ọba ju ìmáàmù lọ ọba ju ìmáàmù lọ ẹni tó sun Kùránì ná pẹ̀lú àfojúdi yóò jìyà yẹn ọ̀tọ̀ ìyẹn ògún pé ẹ lọ́dọ̀ ọba bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ọba ẹ dọ́dọ̀ ọba tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ́sìkẹ́sì pé àwa ìkúnlẹ̀ who are you wọn kò ti rajulu minna yàlíkà wà yá ní àníláwò I love to be Kaaba mo fọlọ́n ọba tó ní Kaaba búra I love to be láàyè wọ̀rọ̀bù Kaaba mo fi Ọlọ́run búra àti ọba tó ní Kaaba àdìsí yẹn òkú àdìsí ni àdìsí dọ̀yìfù tí ò da rojúlù minna yàlíkà àyá ní àníláwò àdìsí tí ò da ni ẹ wá ní ọ̀rọ̀ kan jù bẹ́ẹ̀ lọ ẹ máa fa àdìsí ra dáadáa ẹ máa fi jẹ́rìí ẹ lọ wọnú Kitabul Hilmi nínú Sahih Bukhari ẹ lọ wò ìkúnlẹ̀ right ká kúnlẹ̀ ìkúnlẹ̀ wà ní Islam ìkúnlẹ̀ wà ní Islam àáfà sẹ́yìn tó dìde tó sọ̀rọ̀ gbọ́ dáadáa tí ò bá yí ọ lọ wo Sahih Bukhari Kitabul Hilmi lọ wò ọ rí níjọ́ kan Ànábì sàlàsálàm Ànábì dúró ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ so ọkùnrin kan wọ́n ń pè ní Muhammadu ọmọ Usafa wá dìde wá bèèrè Ànábì pé mọ́ni àbí ta ni bàbá mi sorry Abdullahi ibn Usafa òun ẹni tó dìde dó yẹn ẹ lọ wò ó Kitabul Hilmi bí mo ṣe ń wuyẹ mọ Google ẹ kò sí àdìsí kan tó bá kì í pé ká mọ̀ kúnlẹ̀ fún aṣíwájú irọ́ ni ẹ fẹ́ dá ìjọ́lẹ̀ ẹ wá mọ irọ́ ẹ wá mọ fẹ́ǹsì irọ́ Al-Qur'ani Ọlọ́run ní kù tílà ara ṣúlà gbogbo ẹ tí bá ara gbà fún rọ́ ìgbéjìnà sí kí Ọlọ́run kò mọ̀ bá ìkúnlẹ̀ má dọ́dọ̀ ọba má dá àfin tó bá dọ́dọ̀ ọba tó bá dá àfin bẹ̀rẹ̀ tẹríba fọba ọba náà mọ̀ pé àfáà ní kì í ṣe ká wá dùndùn gírímọ́káì àwa ìkúnlẹ̀ o rubbish kódà ọba tó bá sán lórí gidi ẹni kan ọlọ́pàá rọ wọn síta olórí ibú ni án jàǹdùkú ni wọn àdàlúrú ni án ẹ bọ̀wọ̀ fọba ẹ jọ ṣe sóńkílẹ̀ dáadáa ẹ jákun gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ máa bá mi kílíkì love and like tó tẹ́ ń sìn a máa ń sọ fún yín kíkálukú kúlékúlò yá mọ́lò aláṣàkì láti kíkálukú ṣiṣẹ́ lójú pọ̀nà ẹ̀ kí ló dé gan kí ló fa wàhálà yẹn tí fẹ́ máa dá wàhálà lẹ̀ ẹ lọ bára yín sọ̀rọ̀ náà kẹrẹkẹrẹ n tó jẹ́ kí Ibn Taymiyyah òkú ẹ̀wọ̀n náà nù bọ́ọ̀ lẹ́sẹ̀ lè máa lo agídí ọba ju ìmáàmù lọ nílùú èyí tanra yín ìmáàmù lèmi náà mo sì mọ ara mi pẹ̀lú ọba mo kọ́ mọ́sálásí káàkiri mo ní mọ́sálásí ńlọrin mo ní níbi tí mò ń gbé ní Kọ̀tún mo ní nílùú tá ti bí mi mo ní ní ìlú ńlá Owódé Ẹ̀gbá mọ́sálásí ńlá kùà tó ti bẹ́ẹ̀ a gbọ́dọ̀ yájú sọ́ba ẹ fi àwọn ọba lẹ̀ sílùú mùlókì kàsílẹ̀ láì gbòógì àwọn ọba ó dàbí gbòógì Ọlọ́run àrólé Ọlọ́run ni wọ́n
àáfàá làrólé ànábì ta ló dàgbà jù nínú Ọlọ́run àtànábì àáfàá ló represent ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ọba ni wọ́n ń rólé Ọlọ́run lórí ilẹ̀ so ẹ fún àwọn ọba ní ọ̀wọ̀ wọn ẹ fún ọba nípò wọn so àwọn àdìsí tẹ́ ń kóòtù yẹn àdìsí tó lẹ́ni pé rojúlómi náà yàrá káàwó àyá ní ànílà ẹ lọ wò dáadáa kí ló kọ ọkùnrin yẹn nínú wa kí ló kọ ọkùnrin yẹn kí lórúkọ ẹ màjíwúlù ni ẹni tá a mọ̀ ni nákírà látàtà harafu rojúlómi náà àdìsí rọ nìyẹn ẹ lọ wò dáadáa yàrá káàwó àyá ní ànílà kọ́ làlá afana ìsàmù ṣe ká kí ṣe ká ṣe gẹ́gẹ́ ẹ̀ka lànà irọ́ paraku ni kò sí àdìsí tó bá kì í pé ká mọ̀ kúnlẹ̀ tàbí ká mọ̀ tẹríba fún àwọn aṣíwájú irọ́ ní jẹ́ báwọn ẹ̀yin ọba ìlú ẹ̀ gbọ́dọ̀ gbà fún wọn ẹ jẹ́ kí tán bá ní nǹkan tó fẹ́ bá lọ ààfin ká lọ sọ́ńbò míì ká má dá ààfin olórí burúkú ni wọ́n súnà kọ́ ni wọ́n ń ṣe yẹn jàǹdùkú ni wọ́n adàlúrú ni wọ́n ẹ má fún wọn ní fèsì wọ́n yìí ṣe mùsùlùmí Islam ò sọ pé ká má máa pọ́n àwọn ọba lé àbẹ́ àwọn tán jẹ́ ọlọ́wọ̀ àbáwọn tí wọ́n jẹ́ aṣojú wa nílùú Islam ní a gbọ́dọ̀ pọ́n gómìnà lé gómìnà tó bá wà nílùú wa ẹ gbọ́dọ̀ bú kódà kó má ṣe dáadáa ẹ fún lọ́wọ́ tiẹ̀ ọba ẹ fún ọba lọ́wọ́ gbogbo ẹ tó bá fẹ́ máa yẹ̀yẹ́ ọba èmi àti ẹ ò lè gírì láéláé irú ìyówù kó lóun ṣe ọlọ́ni kúlé láhùn màlíkà lè múlíkì tó ti múlíkà máa tó ṣá èmi ni ọba tí fọba jẹ ẹni bá wù mí lè mí gbé sípò ọlá ẹni Ọlọ́run bá ti gbé sípò ọlá ẹ pọ́n lé gẹ́gẹ́ nìkan bá ní òun làáfà àfà àbàbọ̀ ọba níbo anywhere ẹ gbọ́dọ̀ respect ọba torí àwọn ní àrólé Ọlọ́run kò sí báyé ṣe lè wù kó bàjẹ́ tó ọba ló sì nílùú ẹ̀ agbára ọba ó sì wà ń bẹ̀ àṣẹ ọba sì wà ń bẹ̀ so yíò ni mo fi sọ fún wa pé àdìsí tẹ́ ẹ mọ́ mú wá yẹn wàláì alọ́pùtù bìrábì káàbà àdìsí yẹn ò lẹ́sẹ̀ lẹ̀ rárá àdìsí tó lẹ pátápátá ni àdìsí yẹn ó dàbí ọ̀pẹ tí ò ní bògì rárá irọ́ ni so nígbà tọ́lọ̀ ń sọ nínú Kùránì ẹ̀yin náà ti múra yín because ko lè malaika isjudu li adama fasajjadu ila iblisa abba wastakbara wa qala mina kafirina Ọlọ́run sọ fún malaika pé ẹ forí balẹ̀ fún Ádámọ̀ fasajjadu sábàbí gbólóhùn Ọlọ́run yẹn gbogbo wọn forí balẹ̀ ila iblisa èṣù ló kọ̀ tí ò forí balẹ̀ abba wastakbara ó kọ̀ ó sì ṣe girma ke wa qala mina kafirina bó ṣe di kafirinu ẹ jọ̀ọ́ ṣé èṣù fàdíyà àbẹ èṣù pààyàn ṣebí torí ìtẹríba iná lọ́lọ́run ṣe làánà ṣètánì ẹ̀yin wá dún kọ̀rọ̀ kan ẹlẹ́ẹ̀ni ma ẹni kò sí kíkí nínú ìsìlámù ẹ sọ pé jàǹdùkú ní ẹ ra máa dá sí tí lọ́tọ̀ ẹ máa dájọba tí sí lọ́tọ̀ ẹ má lọ́dọ̀ ọba so ẹ jẹ́ ká wo àdìsí yẹn tó wà nù kìtàbùl ilmi tí mo sọ fún yẹn so Ànábì sallallahu alaihi wasallam ó dúró fakọ́ọ̀mọ̀ Abdullahi ibn Usafa Abdullahi ibn Usafa wá dìde ó wá bi Ànábì pé mọ́ni àbí ta ni bàbá mi fakọ́ọ̀lá Ànábì sọ pé àbúkà Usafa so bàbá rẹ̀ ni Usafa ìyẹn ló wá ya Umaru lẹ́nu pé ẹni tá Ànábì ò rírí tó dẹ̀ sọ pé bàbá rẹ̀ ni Usafa fabalaka Umaru sábàbí bẹ́ẹ̀ Umaru wá kúnlẹ̀ fabalaka Umaru alaro kibate yìí ó fi kún méjèèjì òkúlẹ̀ so ó wá sọ pé raditu billahi rabba mo yọ́nú sí Ọlọ́run wábìlì ìsìlámù dínà pé ẹ̀sìn ìsìlámù ẹ̀sìn ni bàbí Muhammad nàbíyà pé òun gbà pé ànábì òjíṣẹ́ kan ní tààrán bọ́ọ̀lù ṣe mọ̀ pé Usafa ni bàbá rẹ̀ jẹ́ Allahu akbar fabaraka Umaru kúnlẹ̀ so nígbà tán ní Umaru kúnlẹ̀ sí wọ́n dákọ̀ rẹ̀ àbọ̀ dákọ̀ rẹ̀ so rọ́júlùmí náà tẹ̀yìn máa wíhun kí ló kọ ọkùnrin yẹn ìrọ̀lẹ́ ń pa ìkúnlẹ̀ wà nínú Islam tá bá lọ wo súrátù Fatihi níbi tọ́lọ̀ ti pa wá láṣẹ tọ́lọ̀ ní ìrẹ́ Ànábì wa Muhammad
inna arsalnaka shahidan wa mubashira wa nasira. So ààrẹ pé kó wá jẹ́rìí gbogbo ẹni tí bá ń ṣe sàlátù dáadáa, gbogbo ẹni tí bá ń ṣe sáwíà dáadáa, ó jẹ́rìí rẹ̀ pé àwọn ọmọlẹ́yìn mi lélẹ́yìí o. So Ọlọ́run wá ní gbogbo ẹ̀yin àlùmọ̀ pàtó wá sí rúhù, ẹ máa kún lọ́wọ́, pàtó wá kì rúhù, ẹ máa bọ̀wọ̀ fún, ẹ máa gbé tóbi, ẹ máa gbé yìí fún, pàtó sábẹ̀ hóhó bùkátà wà àṣìlá, yẹn pé ẹ máa ṣàṣàlátù fún, ẹ máa yìn láàárọ̀ àti nírọ̀lẹ́. So tábà máa rẹ̀ lómi wá ní ẹ gbọ́dọ̀ fi ọlá ànábì tọrọ. Ṣé torí pé ń wájọ ẹ dàgbọ́n máa bá ń kílíkì love and like nítorí Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò wá ẹjọ́ ẹ jẹ́ kí love and like yín kó máa dún tatata. So torí pé ẹ fẹ́ dájọ́ lẹ̀, ṣé torí ẹ bá ẹ wo Sálàfí sìn, ẹ rí pé Sálàfí gbogbo àgbáyé wọ́n ti pín yẹlẹyẹlẹ. Sálàfí ò lójútùú, ìjọ kan ní tó yẹ pé ẹnu wọn ò kò. Sálàfí 90 òótọ́ ni. Kódà mo láìkì ṣé wà Síkírùláì Sáfì, Síkírùláì Sáfì, òun náà endorse pé Sálàfí 90 wà lóòótọ́. So àáfàá wa Ìmúránà ẹnu wọn ló ti kọ́kọ́ jáde. Sálàfí 90 wàhálà wọn ti pọ̀ jù, àṣejù wọn ti pọ̀ jù. Kí ló dé? Gbogbo bíkíbi tó bá ti lẹ́nu ọ̀rọ̀ wọ́n máa dà lúrú ń bẹ̀. Tó bá fi ẹ̀jẹ̀ mọ́ mú bì kan, ọba náà kọ́kọ́ máa bú, àtòrí ọba náà ti bẹ̀rẹ̀ wàhálà. So torí délé bẹ́ẹ̀ bá rí wọn ẹ sá fún wọn. Ìkúnlẹ̀ wà ní ìsìlámù o. Ẹ tún jẹ́ arántí tí èèyàn bá yí wa. Wá àfilélà ọmọjà náà súlè mìíràn ráàmọ̀. Mo gbàgbé sóra tó wà, bóyá sóra tó Lukmanu ni àbí ẹni tó bá mọ sóra tó wà kó bá ń tá ìpè síbẹ̀. Tọ́lọ̀ ní wà àfilélà ọmọjà náà súlè mìíràn ráàmọ̀. Rẹ akọ ìyí apá rẹ ní ti ìyẹpẹrẹ fún ti àánú fún àwọn òbí rẹ. Náà sóra tó lè Ísírẹ́lì ló wà bẹ́ẹ̀ ni. Wà àfilélà ọmọjà náà súlè mìíràn ráàmọ̀. Ìyẹn ni pé tó bá ràn òbí rẹ dọ̀bálẹ̀ ní jẹ́ báwọn. Wàkúlì rí àmù mọ́ kàbárọ̀ báyà ní sẹ́gẹ̀rà. Sọ pé rọ́bì rí àmù mọ́ Ọlọ́run bá mi máa ṣàánú wọn, wọ́n wà láyé ni o, wọ́n ti lọ ni o, máa ṣàánú wọn, máa kẹ́ wọn gẹ́gẹ́ bá náà ṣe kẹ́ mi. So ibẹ̀ láti rí àwọn tó sọ pé kó fún ìyá ẹ̀ ní mílíkì. Tó bá ti fún ìyá ẹ̀ ní mílíkì, so o gbọ́dọ̀ kúnlẹ̀ fún, o gbọ́dọ̀ tẹríba fún. Ẹ̀sìn kọ́ yẹ, ẹ̀sìn nìyẹn. Ẹ jẹ́ ká avoid wọn, ká gbógun tì wọ́n. Ànábì sàlásálám ó ti sọ ń pa wọn pé wọ́n wà nìkan gbùngbà. Àwọn náà dé yìí o. Ó dà sáwùlì àsìnáàní ọ̀dọ́ ni wọ́n jẹ́. Ọ̀dọ́ wọn ní tijú àti sọ̀rọ̀ sọ́ba, wọn ní tijú àti sọ̀rọ̀ ságbàlagbà. Bẹ́ẹ̀ bá máa gbọ́ lẹ́nu wọn, àwọn ni wọ́n ní mímọ̀, gbogbo àwọn yòókù aláìmọ̀kan. So káṣùlì àti irùngbọ̀n wọn yóò ṣe ṣìkìtì. Bókè sì rí náà sí ààbà, wọ́n máa gé ṣòkòtò kúkúrú ní sífù sáàkì ní ṣòkòtò wọn wà. Wàlẹ́ sátì kìrá àtò pín dà kìrá ti ṣe ya. Kò sẹ́nìkan tó máa kí ó lọ́dọ̀ wọn. Bó bá àtàkì àgbàlagbà, ní tí wọ́n máa sọ ni pé aláìmọ̀kan. Gbogbo wọn, àwọn nìkan náà mọ̀, gbogbo ayé láláìmọ̀kan. So tó bá mọ̀ nǹkan kan, ní àràfútà ṣe ya, kí á bá ti hàn kàn àṣìyà. Tó bá mọ̀ nǹkan kan, ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ó pamọ́ fún ọ. So ẹ̀yin ará Ìṣẹ́yìn, ẹ̀yin mùsùlùmí Ìṣẹ́yìn, ẹ jẹ́ ká mọ̀ yàtọ̀ nínú àwọn mùsùlùmí gidi àtàwọn karambani. Ẹ̀yin náà jáde ẹ takò wọ́n, ẹ jẹ́ ká mọ̀ pé wọ́n sí lójú ọ̀nà. Wọ́n yìí bú ọba nílùú o, wọ́n yìí bú ọba kò dáa rárá, èèwọ̀ ni. Mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin ọba náà ẹ máa lo ìdá yín, ẹ máa lo ìdá yín. Tí wọ́n bá ti mú ẹlòmíì, tí wọ́n bá ti rún mọ́lé ni, yóò dáa fún ọba Ìṣẹ́yìn. Ò lé àwọn karambà, lé wọn dànù àwọn wèrè. Ò lé wọn ẹkú láàfin mi, yóò dáa fún kábíyèsí. Ní tí mo fi láìkì Ìṣẹ́yìn, ọba tọ́lọ̀ ní kémi àti ẹ mara dáadáa, ó ní kábíyèsí Moshood Adéyẹrí, apàdé ní Àjèrè, láti pé Àjèrè títírì. Kábíyèsí yẹn ó níwà dáadáa, òun náà yìí sì gbàgbẹ̀rẹ̀, ó ń kírun dáadáa, ń sin lọ́run dáadáa. Kọ́lọ́ mọ́sà bá ń sàlékún kẹ́ wọn, àlùbáríkà aláǹgbà mọ́ wọn.
so gbogbo ẹ̀yin aláṣẹ ẹ má gba ẹ̀yin ìjọba ẹ yájú àwọn ará bí o ẹ má gba ṣẹ̀ríà kóòtù nílẹ̀ Yorùbá o àwọn ará bí àwọn náà ń wá ṣẹ̀ríà kóòtù láti máa fi dà lúrú ilẹ̀ Yorùbá yìí ṣe ilẹ̀ mùsùlùmí àti ìrogun jà débi pé gbogbo wọn sọ̀rẹ́ndà pé tó 100% nínú 100 a lè rí 40% tó lè faramọ́ irọ́ ni mo tiẹ̀ jẹ́rìí ìjọba Ọ̀yọ́ state kò gbọdọ̀ lajúlẹ̀ ká sọ pé ṣẹ̀ríà kóòtù ti wà nílọrin tẹ́ ẹ bá dé lọrin wọn nílé yín padà kò sáàyè rádaràdà báwọn òfin ti wà ẹ gbọ́dọ̀ sun báìbù níná ẹni bá sun báìbù níná kan kìrìsìtẹ́nì gbé lọ kóòtù ní ti yẹ̀yẹ́ ẹ sì gbọ́dọ̀ sun kùránì níná nísun ti yẹ̀yẹ́ ẹni bá sun kùránì níná ní ti yẹ̀yẹ́ ẹ gbé lọ kóòtù kó sáàfù punishment so Ọlọ́run ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé látà ṣubú lẹ́sílẹ̀ ẹ̀dúnà mi lónìí láì ní tí wọ́n ń sìn tó jọ wọ́n lójú ẹ má bú fọyà ṣubú láhà kánà má bú Ọlọ́run adiwa ní tí ó dá ọ̀tá sílẹ̀ bìgẹ́rì ilimi láì mọ̀ pé iná ilẹ̀ ń kọ́ sí wàhálà ilẹ̀ ń kọ́ sí problem kàsáàlì kàsáyà náà lè kú lè kó mọ̀ tí àmàlà wọn Ọlọ́run ní bẹ́ẹ̀ ni mo ṣe bo ọ̀ṣọ́ mo ṣe tí kálukú ń ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn so torí pé ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo wa ń lọ mo rọ ẹ̀yin ọmọ ìyá mi nísẹ̀yìn àti gbogbo ibi tí wọ́n bá wà tó bá ti fẹ́ máa dà lúrú ẹ má gbà fún wọn o olórí ibú ni wọn o ìsìláàmù kan náà ń ṣe o bẹ́ẹ̀ nìkan ṣe bẹ̀rẹ̀ tiẹ̀ náà nù nílọrin jàbátá òun dà á kọ tiẹ̀ ìkankan náà ni wọ́n tó bá ti rí pé ó yíwọ́ fẹ́ nìkan ọ̀rọ̀ yìí ká mi lára ẹ rí pé bí kí n máa sọ̀rọ̀ mẹ́ta papọ̀ ni bí tọ́rọ̀ yẹn bí mi nú dé Ọlọ́run ọ̀rọ̀ yẹn bí mi nú púpọ̀ máa wò pé kí ló ń sa àwọn àfọ olórí ibú yìí náà ẹ fẹ́ jẹ́ ká máa sọ ìsìláàmù lẹ́nu ni kí ló ń ṣe iná tí wọ́n tẹ wèrè mẹ́bà fún yín ni àbórí yín dàrú ni ṣé kéwú tá a jọ ké yìí náà kí ló ń ṣe ẹ nílàákà yìí ni ẹ mọ̀ wá tú kéwú lódì ẹ mọ̀ sí balabala bíi pé yìí nìkan ni so ṣẹ̀ríà kóòtù kò gbọ́dọ̀ wà nílẹ̀ Yorùbá tá a bá fẹ́ dá ogun lẹ̀ tá a bá fẹ́ dá wàhálà lẹ̀ so ilẹ̀ Yorùbá kí kálukú máa ṣe tiẹ̀ ìjọba wà gọ́fẹ̀mẹ̀ntì wà so kọ́lọ́pàá wà láàyè káàfà wà láàyè ẹni tó bá fẹ́ ṣe nǹkan gba ọlọ́pàá gẹ́gẹ́ bí security kí lè fẹ́ fi ṣẹ̀ríà kóòtù ṣe bó ṣe wà bẹ́ẹ̀ ní ó wà ní wò náà wọ́n wà ń wò náà alákatakítí ẹ bá ti rí hàn bí ìgbà tí ẹ ti mọ̀ pé jíìmù ti wọnú ojú wọn wọ́n mọ̀ ọ̀rànjú fò wọ́n mọ̀ ọ̀rànjú wọn ló múra kankan bí kógun ó ṣàṣẹlẹ̀ bí kógun ó ṣẹlẹ̀ ìjọba máa kápá yín lágbára Ọlọ́run ẹ lè mú jẹ Ọlọ́run ó gbé àwọn tí ó kápá yín dìde àlùbáríkà aláàbí wa Muhammad torí gbogbo nǹkan tó bá níbẹ̀rẹ̀ ní lópin dúdú yín ńlá tá a pọ̀ kí ló ṣe yín kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ kí ló dé tó yẹ pé àwọn ọba ní pọ́blẹ́mù yín ṣe ẹ̀yin wá jẹ́ Musa tó lọ fèsì fìdí ọ̀nà ṣe Ọlọ́run rán yín sẹ́kọ̀ọ́ ẹ jẹ ìyálà ìyá ẹ jẹ ó mà ṣe o ok ọ̀rọ̀ yín kù díẹ̀ nígbà tó Ọlọ́run bá mú yín èmi náà wà máa sọ kò sẹ́ni tó kórìíra súnà làwa náà ń ṣe orí súnà ànábì ni gbogbo wa wà irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ àwọn sálàfí àyàlùsínà irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa jẹ́ mùsùlùmí tí ò gbọ́dọ̀ má ṣe súnà irọ́ ni sòtórí ìdílé ẹ lọ kọ́ ọmọ yín bọ́ sọ̀rọ̀ ẹ̀yin aláṣẹ ẹ má gbà o òpùrọ́ ni wọ́n ká kúnlẹ̀ ó wà nínú Islam ó lẹ́tọ̀ọ́ Yorùbá ṣe máa ṣe fún ọba àlọ́rin ẹ̀tọ́ ni bọ́ọ̀bá ní dé lọ́rin má dé lọ́rin ẹ̀tọ́ ni bá a ṣe máa ṣe fáwọn ọba aláyé hùn ẹ̀tọ́ ni ẹni bá dá ààfin tó lóun ní pọ́n ba lé ẹ lé dànù pẹ̀lú àbùkù ẹni tó bá ti jọba gbọ́dọ̀ bí wọ́n ṣe díẹ̀ wọ́n ní àyílọ́ba lójú Ṣàngó nípa ni
wọ́n bá ti gbé agbára ẹ lé ẹ lọ́wọ́ lò àwọn ará bí kì í sàfà wọ́n ní wáyé ìbádùn ràmánì èèyàn gidi ẹrú Ọlọ́run àfà alẹ́dínà yàmùsùn alàlàlẹ́jà ọ̀nà wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀ ni pẹ̀sà àtọ́bà ọmọdé jáde lónà kọ́ọ̀lù sàlámù kódà bá láì mọ̀ kan bá sọ̀rọ̀ sí wọn wọ́n ṣe àlàáfíà 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 torí ẹ̀ ló yẹ kí n sọ èmi tí mo ń sọ̀rọ̀ yìí mo lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ ṣé ẹ bá mi pàdé rí bí ìbàjẹ́ abẹ́ bá mi pàdé rí bí ẹ ti ń jẹ sàrà abẹ́ bá mi pàdé rí lóde ìyà tẹ́ ti ń du owó mọ́ra yín lọ́wọ́ tẹ́ ti ń pínwó ìyà kiri so ẹ lọ sọ́ra yín o èyí tẹ́ ń pera yín ní sálàfí òfò yìí tẹ́ ẹ bá fẹ́ sórí ibú ẹ sọ́ra yín o tẹ́ ẹ bá wà bínú Ọlọ́run ẹ sọ́ra yín o ẹnu yín ní ó máa dún kàrà ẹnu yín ní ó máa dún koro ẹ dẹ̀ mọ́ntẹ́ ń ṣe ẹ sáfẹ́ gba gbogbo ìlú lórí irọ́ ẹ jẹ́ ká gbogbo wa ká lọ mọ̀ lónìí ìkúnlẹ̀ wà nínú ìsìlámù o ṣe ti gbọ́ irọ́ náà ń pa o ká kúnlẹ̀ ó lẹ́tọ̀ọ́ nínú ìsìlámù kódà wọ́n ń pe tírà kan ní Riyadu Sọ́ọ̀lì yìí náà òun náà tún sọ so ẹ lọ wọnú báàbù ń kì í á dùn ilé amúlélá mo gbàgbé ní tírà yẹn wà ń bí so àwọn kan ńgbà táyà kan sọ̀kalẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ ara wọn pé ìwòye àwọn wà lọ́dọ̀ ànábì wọ́n pọ̀ wọ́n á ní súnmọ́ bárakú alàrúkàbà wọ́n fi erunkun wọn kúnlẹ̀ bárakú wọn kúnlẹ̀ alàrúkàbà wọ́n fi erunkun wọn méjèèjì kúnlẹ̀ mo gbàgbé mi ò háàdì sí ẹ̀ sórí ẹ lọ ò báàbò ń kì í háàdì ilé amúlélá ẹ̀ yẹn ni gbígbàfà fún àṣẹ Ọlọ́run báàbò yẹn ni. náà sọ pé súnmọ́ bárakú alàrúkàbà wọ́n fẹ́ kún wọn méjèèjì kúnlẹ̀ so kí wọ́n á ní tiẹ̀ gbọ́dọ̀ kúnlẹ̀ ẹ rí i pé gbogbo àwa sùmùràtù mẹ́nu àdán ló sùmùrà ń kúnlẹ̀ fáfáà rẹ̀ sùmùràtù mẹ́nu abádé ọ̀dọ̀ àbálágbàjì á kúnlẹ̀ fún wọn babadéwájú àbálámẹ́gun á kúnlẹ̀ fún wọn babadọ́dọ̀ àwọn àfáà á kúnlẹ̀ fún wọn àwọn ọmọ akéwì tiwa náà wọ́n ń kúnlẹ̀ fún wa ọ̀ràn yẹn ni ká kúnlẹ̀ kódà nínú súnà ànábì nàgàn ni ká kúnlẹ̀ so àwọn tó bá ní amákúnlẹ̀ oníbídíà ni wọ́n nínú ìsìlámù ìkúnlẹ̀ jáàsà nínú ìsìlámù ká kúnlẹ̀ fúnra wa ká kúnlẹ̀ fọ́gà wa ká kúnlẹ̀ fún ìyá wa ká kúnlẹ̀ fún bàbá wa wọ́n àfililáhùnmá jàná àzólèmínà ráàmà torí pé tí èèyàn bá ti gun akọ yẹ bóyá ó ti lówó ó ti ń gun káà so ó bá ti déwájú àwọn òbí rẹ̀ dá gbogbo ẹlẹ̀ kó kí wọn àwọn ọba ìlú wà fílélà ọmọ jàná àzólèmínà ráàmà ẹ máa pọ́n wọn lé ẹ máa tẹríba fún wọn ẹ má máa gbéraga súnà pọ̀ ní rádáadáa tẹ̀ ń ṣe wọn o àyà kùránì ẹ sì máa takò ẹ lọ wo súrátù Yusuf 100 nígbà táwọn ọmọ bàbá anábì Yusuf alayhi salatu wassalam nígbà tí wọ́n kúnlẹ̀ fún wọ́n tẹríba fún nítorí ọlá tó lọ dá ẹ máa sọ pé kinní kan kì í ṣe ojú ọ̀nà tí gbólójú ọ̀nà tí amánà rasúlù ńkọ́ ìmọ̀ òsílẹ̀ lẹ́yìn ẹ̀bọ̀láìka tó wá kò tóbi wà lóṣùlẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ á gbà wọ́n gbọ́ papọ̀ kí ni mímí ojú ọ̀nà tí wọ́n ní kì í ṣe ojú ọ̀nà tí irọ́ ní jẹ́ báwọn àìníkan ṣe ni gbogbo àwọn ànábì Ọlọ́run gbogbo nǹkan tán mú wá ìkankan náà ni ní tí ò dá torí ìdílé Ọlọ́run ṣàánú gbogbo wa wọlá àdúgbò àmọ́mọ́ nínú útúbà wa àsàlátù àtàtún fẹ́ ṣe lọ́la á tún tà kí dùn ẹ̀ dáadáa ká lè mọ̀ ṣùgbọ́n bọ́rọ̀ yẹn ṣe ń dùn mí pẹ̀lú rádaràda táwọn àfáà yẹn ń ṣe nílùú Ìṣẹ́yìn òun ló jẹ́ kó wá bí mi nú pé irú òṣìwò làwọn ẹni ń ṣe wọ́n á sì máa pa àwọn ará bíi ní mùsùlùmí ní ló jẹ́ kí inú mi dùn pẹ̀lú tí aláàjì àfáà wa ṣé òmùrà nà ẹlẹ́à òní èmi ò sí lára yín mọ́ o ló jẹ́ ń kúrò lára yín kíní kan mọ́dí àlí this is true
gbogbo àtà wà kékeré ara àwọn tó ń ṣe súnà wọn kò rí báyìí náà kò rí báyìí eléyìí ti lágbára jù eléyìí ti le jù ẹ máa takò àwọn ọba ẹ máa bú àwọn ọba ẹ máa ṣe rádaràdà ọ̀rọ̀ yín gan ò yẹra yín gbogbo ẹ wá pín yẹlẹyẹlẹ ẹ wá ṣe bálabàla so tó dìde lè ìyà ń bọ̀ fún yín o ẹ bá sì jìyà náà ẹ ní bójú rí Ọlọ́run pàdé àlìjánà tẹ fi ń purọ́ pé torí ẹ̀ lẹ́ fi ń ṣe wà láyẹ̀ ní àlìjánà náà wọ̀ tó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa nítorí yẹ ká máa sọ̀rọ̀ báyìí ni pé ẹ̀yin èèyàn wa ẹ má tẹ̀lé wọn o ẹ má tẹ̀lé wọn o jàǹdùkú ni wọn o ẹ má tẹ̀lé wọn o gbogbo òlu tí wọ́n bá wà ẹ̀yin ọba ìlú ẹ má tẹ̀kẹ̀ yìí sí fún wọn bí àǹkan bá ti déwájú yín abisokoto kébi òkè tó lòun ní dọ̀bálẹ̀ ẹ lé dànù ẹ má tiẹ̀ tẹ́tí gbọ́n tó fẹ́ sọ olórí burúkú ni wọ́n ṣe èèyàn rẹ̀ kí ló dé ìsìláàmù tó yẹ pé kò sí wàhálà láìkírá àfi dín ní kádítàbà ìyá náà rúṣì dómìnà lẹ́ka yìí kò sí túláàsì tí ò bá pè ẹ́ jókòó lé ẹ kíláàbùrọ̀ máa lọ dá àfin aláàfin láàmú àwa ìkúnlẹ̀ ṣé ẹ fẹ́ ṣe wáàsí fọba kọ́hún àwọn ọ̀dẹ̀ Ọlọ́run ṣàánú wa Allahumma hadina fi ma hadaita wa tawallana fi ma tawallaita wa adilna jannata ma la burari ya su ya gaba ya rabbal alamin bila hawla wala quwwata illa billahi al-azim.